Nítorí ìfẹ̀hónúhàn tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo, àwọn ọlọ́pàá pe ìpàdé pàjáwìrì. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Oyeniran Oyeyemi ti sáré pe ìpàdé pàjáwìrì látàrí ìfẹ̀hónúhàn táwọn kan ń gbèrò láti ṣe lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo pẹtiróòlù àti owó náírà tó ń lọ lọ́wọ́. Ìpàdé àpérò ọ̀hún ló wáyé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà l'Ákúrẹ́. Nínú ọ̀rọ̀ tó ń bá àwọn tó péjú pésẹ̀ síbi ìpàdé náà sọ, kọmíṣánná ọlọ́pàá ọ̀hún ní ìwádìí àwọn fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn kan tínú ń bí ń kó ara wọn jọ láti ṣe ìwọ́de lórí ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́ ọ̀hún nípínlẹ̀ Ondo. Ó wá lo àsìkò náà láti kìlọ̀ fún gbogbo àwọn aráàlú pé àwọn ọlọ́pàá kò ní fààyè gba irú ìwọ́de bẹ́ẹ̀ lásìkò yìí nítorí ó ṣeé ṣe káwọn jàǹdùkú kan já ìwọ́de tí wọ́n ń gbèrò ọ̀hún gbà mọ́ wọn lọ́wọ́. Oyeyemi níṣe lòun mọ̀ọ́mọ̀ pé àwọn tọ́rọ̀ kàn síbi ìpàdé náà kí wọ́n lè ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ gan fáwọn aráàlú àtohun tí wọ́n rò pé yóò jẹ́ ọ̀nà àbáyọ. Gbogbo àwọn tó wà níbi ìpàdé náà ni wọ́n fẹnu kò pé wọn yóò yan àwọn èèyàn kan tí wọn yóò máa mójútó àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń wáyé káàkiri ìpínlẹ̀ Ondo àti ọ̀nà tí wọn yóò fi máa yanjú rẹ̀ nítùnbínùbí. Lára àwọn tó wà níbi ìpàdé ọ̀hún ni ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka tìpínlẹ̀ Ondo, àwọn alákòóso ilé ìfowópamọ́, àwọn alágbàtà epo pẹtiróòlù àtàwọn míì. Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹyọ ló kà á sétígbọ̀ọ́ yín.